má jẹ́ kó dìgbà tí kíndìnrín yẹn bá kọ̀ṣẹ́ tán pátápátá kó tó mọ̀ pé nǹkan ṣe ẹ́. Sórí ó ti ń fún ẹ ní signal báyìí ìtọ̀ ẹ̀ ń ròṣẹ́, ìtọ̀ ẹ̀ ń rùn, àwọn àpẹẹrẹ tí kidney máa ń fún yàn kò jù bẹ́ẹ̀ lọ. Ṣàdédé rí pọ́n gbélómi ìdílé ìwòsàn wọ́n á ní kidney ẹ̀ ti pack off, ó ti ń fún ẹ ní sáà ìwọ ló fura. Kí làwọn àpẹẹrẹ tó máa rí òun nìkan tó ń wò lójú àwòrán yìí. Tó bá ti di pé tó ẹ̀ ń rí báyìí, àwọn ewé àtegbò wà tá lè tètè fi reverse ẹ̀ kó tó di wípé ó máa di pẹ́ǹtùká, ó máa di pé ẹ̀bẹ̀rẹ̀ dialysis. Tí o bá tètè ṣe dialysis gan, kíní ilé ó lè wúlò fún ẹ. Like post yìí, ó dà mí ò ṣakọ. Tó bá jẹ́ ẹ̀ náà lè fẹ́ fi san mí lóore, ẹ̀san ohun tí mò ń ṣe fún yín, ẹ follow kẹ́dẹ̀ like kẹ́dẹ̀ comment. Pẹ̀lú ògbọ́lọ̀ tẹ́ bá lò ó máa jẹ́ fún yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yálà tẹ́yìn bá ní ìṣòro kan àbí méjì, mo máa sọ fún yín o àwọn nǹkan tẹ́ máa ṣe, ẹ máa ṣe fúnra yín ni. Mi ìfẹ́ gbàgbé kankan, mo ti drop video yìí tẹ́lẹ̀, tẹ́ bá search Herbs Gallery lórí TikTok. Tó bá jẹ́ Facebook ní ẹ search Momsy Ayinde tó gallant, èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Mo drop free recipe. Kidney detox àwọn èèyàn tó rà lọ́wọ́ mi wọ́n dúpẹ́. Ìwọ gangan mo fẹ́ kó ṣe fún rẹ̀, gbogbo ẹ̀ náà kọ́ la máa bá yín ṣe. Lọ bá mi wéwé kórópò, ewé òwú akẹṣẹ, ẹ máa mú gbogbo àwọn kíní ewé òjọ́ ni o, tútù tó jọ́ ni kẹ́ lò. Ẹ bá mi wá ewé kórópò, ewé òwú akẹṣẹ fúnra rẹ̀, ṣẹ̀rí bẹ́ẹ̀ yóò di mẹ́ta. Ẹ pa kún, ọ̀pọ̀lọpọ̀ ẹ pa kún, ẹ bá mi kó sínú ẹ. Wá bá mi wá ọ̀dùnkún tá à ń jẹ funfun yẹn, ẹ kó sínú ẹ. Ẹ bá mi gún dáadáa, tútù ni o, ọ̀dùnkún tútù ni o, ẹ bó èpo ẹ̀kẹ́ kó sínú odó. Lẹ́yìn yẹn lẹ bá mi wá bàká, ọ̀pọ̀lọpọ̀ bàká, tùmẹ́ríkì níwọ̀nba àti ewé egbò ṣápó tútù, ẹ jẹ́ kó pọ̀. Ẹ bá mi kó sínú odó, ẹ gún dáadáa. Ẹ̀yin tí ẹ bá wà ní àdúgbò bí tẹ́ ti lè rí ewé làálì tútù, ẹ bá mi fi díẹ̀ sí. Tẹ́ ẹ bá rí cayenne pepper ẹ fi díẹ̀ kún, ẹ gún dáadáa. Tẹ́ bá ti gún lódó, ẹ bá mi tẹ́ àpò síbì kan kẹ́ nà sá, ẹ má sàsóòrùn. Tẹ́ bá ti nà sá yẹn, odó náà lẹ máa padà tún fi gún padà. Tẹ́ bá ti fodó gún, kò nídìí kó kúnná lọ títí. Ṣẹ́rí, ẹ máa wá ẹni tó bá ní kidney detox a máa wá lò ó ṣiṣẹ́. Tẹ́ ẹ bá ní ìdí ẹ ṣe fúnra yín, tẹ́ ẹ bá lè ṣe ẹ pè mí. Ṣẹ́rí, nítorí pé àwọn kíní yẹn ó lòdìwọ̀n, nítorí pé àwọn wá solution ká tún wá lọ lo nǹkan tó tún máa ṣàkóbá fúnra wa. Òun lèmi ṣe lẹ́jẹ̀wọ̀n sínú tea bag báyìí. Ṣẹ́rí, 30 tea bag òun ló wà nínú tí mo ṣe kalẹ̀, ṣẹ́ ti rí 30 tea bag ló wà ńbẹ̀. Ẹyọ kan báyìí lójúmọ́, kan jù sórí iná, jẹ́ kó jiná dáadáa, kó máa mú fóṣù kan fún wọn tó bá yẹ pé tó ẹ kankan owó ṣe fẹlẹfẹlẹ. Ìwọ tó bá ti kọlẹ̀ yẹpọ̀ tí lọ ṣàyẹ̀wò, wọ́n ti ní protein wà nínú ìtọ̀ ẹ, o máa ní láti lo kíní yìí bóyá bí páàkì méjì o máa lò tó páàkì méjì kítọ̀ yẹn fi clear pátápátá kó tó di pé ó máa do ní dialysis. Ìwọ tó bá wà lórí dialysis náà o lè lò ó máa help ẹ, ó máa tètè jẹ́ kí kidney yẹn ó máa tètè reverse ẹ̀. So mi ṣẹ́rí, tó bá ti ń fún yín ní àwọn free recipe báyìí, ẹ má take advantage. A lot of people máa appreciate o, ẹlòmíì máa send owó sí mi, ẹlòmíì tí bá jí báyìí àdúrà àwọn ló máa jí mi. Ìyá kan tiẹ̀ wà tó yẹ pé bóyá mo lè rí, tó yẹ pé prayer àwọn ló jí mi láàárọ̀ yìí, tó kún fún àdúrà gidigan. Èèyàn wọn tó rà fún yìí, ẹni yẹn bẹ̀rẹ̀ sí ní severe. Ṣẹ́rí, tí kìíní bá ní issue débi kó máa ń fún yàn ní very severe pain ní abdominal. Ó lè jẹ́ gbẹ̀mbí, ó lè jẹ́ yìn, it could be anywhere. So gbogbo gbà mí waist pain tá máa ń níyẹn kò ń ṣe gbogbo gbà mí ló kàn máa ń jẹ́ arthritis o, ṣe understand. Prayer màmá yìí òun ló jí mi. Mo wá ń wò pé mo gbà tó kọ́kọ́ wọlé mo rò pé prayer àwọn ṣe mọ̀ pé àwọn tó máa ń forward prayer yẹn wàhálà wọn máa ń pọ̀. Tẹ́lómi máa dédé jí láì lóṣù tuntun tó máa send 4 videos. Mo mú wá rí mo wá pé ta lélẹ́yìí kí ni gbogbo eléyìí tán, ta ló send eléyìí sí mi. Mo bá play ẹ̀ wò, mi mọ̀ bóyá ó máa loud. Okay, ẹ jẹ́ kí n pa bluetooth kíní, ẹ jẹ́ kí n pa bluetooth ẹ̀. Ó yẹ kó bá mi pause kíní yẹn gan sí. Okay, mo filẹ̀ ṣe ti rí báyìí, ṣe ti rí. Iléeṣẹ́ yóò ní dóná, ọmọọṣẹ́ tó máa fún yín ní àkóbá àti àdábá ẹ ò ní gbà. Àbọ̀lọ́run kó wà lórí ìgbéyàwó oṣù kejì 2026. Detox yẹn náà rà, wọ́n dẹ̀ fi tìdùnnú ṣàdúrà. Àmín. 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 Ẹ máa mọ ṣewé àti egbò kò ní gbé ìdàpọ̀. Àmín. Ọkàn Àmín. yóò balẹ̀, ìyanu yóò ṣẹlẹ̀. Àmín. Àmín. Jésù Olúwa wa. Àmín. So honestly,
díwé táwọn èèyàn fi ń ṣàdúrà fún mi lórí àwọn rẹ́sípì tí máa ń drop ó máa ń fún mi ní confidence wípé tọ̀ alihamudulilayi ẹ̀yin tẹ́ bá lè ṣe fúnra yín ẹ ṣe ẹ̀yin tẹ́ bá lè ṣe ẹ gbìyànjú kẹ́ra ẹ má wo ra yín níran ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí ní 08027457099 ire.